عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. ní ìtẹ̀síwájú níbi tí a bá tafsir wa dé lánàá Suratun Nahl àyà tí a ti dúró ọ̀nà ni àyà 71. a máa tẹ̀síwájú ní àyà 72. náà ọlọ́run ọba dẹ́dà wa ó ń bá wa sọ̀rọ̀ nínú Al-Qur'anul Karim nípa àwọn ìdẹ̀ra rẹ̀ lórí wa. àwọn ìdẹ̀ra wọ̀nyí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ tí kò fi lẹ́tọ̀ọ́ ká tún jọ́sìn fún nǹkan míì ju Ọlọ́run tó ṣe ìdẹ̀ra yìí fún wa lọ. ọ̀rọ̀ nípa ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wa, ọ̀rọ̀ nípa ìdí táà gbọdọ̀ fi pa nǹkan ní ìpapọ̀ mọ́ Ọlọ́run, àwọn àlàyé yìí náà ni Ọlọ́run bá ń ṣe fún wa, orí rẹ̀ náà láti wà. orí ilé náà láti máa fi tẹ̀síwájú lónìí insha Allah ta'ala. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Wallahu ja'ala lakum min anfusikum azwaja wa ja'ala lakum من أزواجكم بنين وحفدا ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن pẹ̀lú orúkọ Ọlọ́run ọba tí yóò kẹ́ gbogbo aláyé, ọba tó ṣe pé ọ̀dọ̀ ẹni tó ṣe ti ẹnìkan ni yóò kẹ́ tó bá di gbogbo ìyáàmà. Ọlọ́run ọba ń sọ ìdẹ̀ra rẹ̀ lérí wa fún ìdí tí a ò gbọdọ̀ pa nǹkan ní papọ̀ mọ́ Ọlọ́run. Ọlọ́run ọba ní wallahu ja'ala lakum min anfusikum azwaja. Wallahu ja'ala lakum min anfusikum azwaja. Ja'ala níbí ìtumọ̀ rẹ̀ ní khalaqa. Ọlọ́run ọba lọba tó dá fún yín látara ìran èèyàn bíi ti yín ká máa jẹ́yàwó yín nínú ìdẹ̀ra Ọlọ́run lérí àwọn ọmọ ànábì Ádámù. ó náà ní pé Ọlọ́run ọba sọ pé ẹranko láàfin máa ṣèyàwó.
ọlọ́run ọba ò sọ wípé àǹjànú láti máa ṣèyàwó min anfusikum ay min jinsikum nínú ìran èèyàn bíi tiyín nínú wọn náà lọ́wọ́ bá ti dá àwọn tí ó máa jẹ́yàwó fún yín ọlọ́wọ́ bá ní wallahu ja'ala lakum min anfusikum azwaja wallahu ja'ala lakum min anfusikum azwaja nínú ìdẹ̀rọ ọlọ́run lérí àwọn ènìyàn ó náà ní pọ́lọ́wọ́ bá dá ìran èèyàn bíi tiwa kí wọ́n lè máa jẹ́ ìyàwó wa kí wọ́n lè máa jẹ́ ọkọ wa fítírà tọ́lọ nìyẹn àgbékalẹ̀ tọ́lọ nìyẹn níjọ́ tọ́mọ nìyẹn bá wá ń sọ pé èèyàn òwú òun fẹ́ mọ́ níyàwó abẹ́ èèyàn òwú òun mọ́ lọ́kọ ẹranko lòun máa fi ṣèyàwó ẹranko lòun máa fi sọ́kọ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ti jáde kúrò nínú ìjẹ́ èèyàn ó ti bọ́ sí ìjẹ́ ẹranko torí pé nínú ìdẹ̀rọ Ọlọ́run lérí wa ó náà ní pé Ọlọ́run bá ní wallahu ja'ala lakum min anfusikum azwaja wallahu ja'ala lakum min anfusikum azwaja Ọlọ́run ọba yìí lọ́ba tó dá fún yín min anfusikum ayé min jinsihim wa shaklihim ìran èèyàn bíi tiyín tó jọ yín tó rí bíi tiyín ẹ máa fi wọ́n ṣèyàwó ẹ máa fi wọ́n ṣọkọ èyí ni nínú àánú Ọlọ́run àti ìdẹ̀ra rẹ̀ lérí wa níta gbọ́dọ̀ mọ̀ pàtàkì ẹ̀ náà wa ja'ala lakum min azwajikum banina wa hafada látara àwọn ìyàwó tẹ̀ wá ń fẹ́ yìí Ọlọ́run bá wá ń pèsè fún yín látara nínú ìyàwó àwọn ọmọ ó ń ti bí ìgbéyàwó jáde wàháfádà àtàwọn ọmọ ọmọ lọ́dọ̀ àwọn Lárúbáwá síbútù hafid ahafad hafada asbab wọn a máa sòpinya láàrin wọn ọmọ tí ọmọ ẹni obìnrin bá bí wọ́n máa ń pè ní síbútò jámù rẹ̀ yóò máa jẹ́ asbab ọmọ tí ọmọ ẹni ọkùnrin bí wọ́n máa ń pè ní hafid jámù rẹ̀ yóò máa jẹ́ hafada àbí ahfad ìgbà míì sì ń bẹ wọn lo méjèèjì papọ̀ fúnra wọn àwọn olùmọ̀ tafsir gẹ́gẹ́ bí àfáwà Ibn Abbas táwọn máa ké wọn Ikrima tí wọ́n gbà látọ̀dọ̀ wọn ní hafada níbí wọ́n lòun náà ní awladul bani àwọn ọmọ tí àwọn ọmọkùnrin wá bí ló ń jẹ́ hafada àlàyé kan wá ń bẹ lórí eléyìí nípa ọ̀rọ̀ ogún pínpín àyà síbẹ̀ lórí àyà káfílé mọ ìyàtọ̀ tó ń bẹ láàrin awladul bani àti awladul banat nípa ogún ṣùgbọ́n ká tó lọ bẹ̀yẹn àyà yìí ẹ jẹ́ ká mú délẹ̀ ọlọ́wọ́ bá ní wallahu ja'ala lakum min anfusikum azwaja wallahu ja'ala lakum min anfusikum azwaja ọlọ́wọ́ bá ní òun lòun dá fún wa a sọ fún wa pé ja'ala níbẹ̀ yẹn gbogbo ìgbà tẹ́ bá ti rí ja'ala iṣẹ́ tí máa ṣe nínú àkọwàtú zọ́nù olówà ìyẹn túnmọ̀ pé yóò máa ní maf'ul bihi méjì àmá tí ja'ala tó bá ti jẹ́ pé maf'ul bihi kan ló ní ìtumọ̀ rẹ̀ ẹ máa tú sí khalaqa wa ja'ala adh-dhulumati wan-nur ay wa khalaqa adh-dhulumati wan-nur ṣùgbọ́n gbà tó bá ti ní ja'alna
sàmáà buruja tó bá kí ní maf'ulu bihi bimana sayyara ja'ala bimana sayyara ó sọ́dá nǹkan ṣùgbọ́n tó bá ti ní dúró lórí maf'ulu bihi kan ṣoṣo ìtumọ̀ khalaqa lè yóò máa fún torí pé láàyè maf'ulu bihi kan ló ní wallahu ja'ala lakum min anfusikum azwajan yẹn maf'ulu bihi ayé wallahu ja'ala lakum azwajan min anfusikum gbogbo bàtà bá ti tu tó bá ti ń jẹ́ maf'ulu bihi kan ló ní ìtumọ̀ rẹ̀ á tú sí khalaqa wallahu ja'ala lakum min anfusikum azwajan ọlọ́run ọba ló dá fún yín nínú àwọn ìyàwó yín ọlọ́run dá ìyàwó fún yín nínú àwọn ẹ̀yà yín kò ní kẹ́ fẹ́ ẹranko kò ní kẹ́ fẹ́ àlùjànnú ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run ó náà ní pé bẹ́ẹ̀ bá fẹ́ fẹ́yàwó ìran èèyàn ni ẹ fẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ lọ́kọ ìran èèyàn ni ẹ fẹ́ nǹkan ló ṣe èbó tó ní ká so yìgì òun fájá yóò wá yà yín lẹ́nu pé àwọn èèyàn wà péjọ kọ́dà nílé ìjọsìn míì ni wọ́n ti so yìgì yẹn wọ́n wọ wedding gown fájá àwọn èèyàn ó sì jókòó bẹ́ẹ̀ àwọn nǹkan yìí akísù ni lil insaniya lil bashariya lil fitriya ó tako ìjọmọnìyàn torí pé à ń fẹ́ ìyẹn ẹgbẹ́ wa ń gan ìkẹ́ni látọ̀dọ̀ ọlọ́run àánú ọlọ́run ni àmì ni ta fi ń jẹ́ èèyàn àmì ni ta fi ń mọ títóbi ọlọ́run ọlọ́run bá ní wallahu ja'ala lakum min anfusikum azwajan náà wa ja'ala lakum min azwajikum banina wa hafada ọlọ́run bá wọ́n tún sọ fún wa nínú ìdẹ̀rọ ọlọ́run ọba náà ni wípé látara pé ẹ níyàwó aníkọ́mọ ó ti bẹ̀ jáde kìí sọmọ nìkan wa hafada àtàrọ ọmọdọ́mọ a ṣàlàyé fún wa wípé hafada ó náà ni ọmọ tí ọmọkùnrin wá bí wọ́n sì tún lè túmọ̀ nígbà míì sí ọmọ tọmọbìnrin bí ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n jù nínú èdè tán bá sọ pé hafid wáládù al-ibni ọmọ tọmọkùnrin bí ọlọ́wọ́n bá wá ní àwa tún dá fún yín látara àwọn ìyàwó tẹ̀ ń fẹ́ banin àwọn ọmọkùnrin wàháfádà a tún ní káwọn ọmọkùnrin yín náà káwọn náà tún máa bímọ àwọn olùmọ̀ tafsir wá ní kí ló dé tá a fi pa méjèèjì papọ̀ bẹ́ẹ̀ ìyẹn túmọ̀ sí wípé ọmọ ẹni ọkùnrin ọmọ èèyàn náà ni ọmọ ẹni ọmọ obìnrin ọmọ èèyàn náà ni ṣùgbọ́n ọmọ tó mọ èèyàn ọkùnrin bí ó súnmọ́ ní púpọ̀ níbi ogún ju ọmọ tó mọ ẹni obìnrin bí sílé ibòmíì lọ èyí ni ìdájọ́ ogún pínpín nínú ṣẹ̀ríà láàfin wípé banin ọlọ́wọ́ bọ́ sọ pé àwòláàd torí pé wálàd nígbà míì lọ́pọ̀lọpọ̀ ìgbà tọ́lọ̀ ń bá lo wálàd nínú Qur'an àtọkùnrin àtobìnrin ní méjèèjì tú sí àtọkùnrin àtobìnrin torí pé wúlìdàl àwòláàd kàmọ̀ wúlìdàl banat wálàd ẹni tá a bí mọ̀lúùd ló ń jẹ́ wálàd ṣùgbọ́n tá a bá fẹ́ sòpin ya tá a bá ní banun ibnu ọkùnrin nìkan nìyẹn bíntù obìnrin nìkan ìgbà tọ́lọ́ wá fẹ́ sọ́ńbì ọlọ́run ọba ní ohun ọlọ́run ọba ọlọ́run ọba ọ̀sọ́ fún wájá alálẹ́kùn mìíràn síwájú fún kọ̀ọ̀sọ́ pé àwòládán oníbànín ló fi jẹ́ pé háfádà yẹn àwọn ọmọ tó mọkùnrin bí iye òkú ọmọ tó mọbìnrin bí sínú títò tọ́lọ̀ wá tó sẹ́gbẹ́ ara wọn
láti lè jẹ́ ká mọ̀ wípé ọmọ ẹni ọkùnrin, ọmọ tí ọmọ ẹni ọkùnrin bí ó lè máa jẹ́ orúkọ bàbá bàbá ẹ̀. ó bímọ orúkọ tí ẹ jẹ́ Muhammad, ọmọ tó bí ọsọ ní Ibrahim, òun jẹ́ Ibrahim bun Muhammad. ìgbà tí Ibrahim wá bímọ òun bí Qasim, Qasim lè máa jẹ́ Qasim Muhammad kó má jẹ́ Ibrahim, kó máa jẹ́ orúkọ bàbá bàbá ẹ̀, nítorí pé hafada ó so mọ́ ní ju síbùtì lọ. ọmọbìnrin rẹ tó lọ́kọ tó bímọ sílé ọkọ kò lè jókòó bàbá àyà tiẹ̀. mo rò kó clear. ìdí nìyẹn tó fi jẹ́ pé tí a bá ń sọ nínú ìdájọ́ ogún pínpín, ẹlòmíì máa ń fẹ́ ṣì gbọ́ yọmọ ní kí ló dé tó fi lè rí bẹ́ẹ̀. àmọ́ gbogbo ìgbà tí nǹkan kan nínú ẹ̀sìn tó bá ti look barbaric àbó sound barbaric nínú ọpọlọ rẹ ní nǹkan ń ṣe, kìí ṣòfin ọlọ. bí ò bá ti yí ọ báyìí yóò padà wá yí ọ tó bá yá. nínú ogún pínpín, ọmọ ẹni ọmọ lọ́kùnrin ó lè jogún bàbá bàbá rẹ̀. ọmọ ẹni lóbìnrin kò lè jogún bàbá ìyá ẹ̀ nínú Islam. lọ́nà wo? bàbá kan bí ọmọ, ó bọ́ ọmọkùnrin ó sì bí ọmọ obìnrin, kò bí méjì yẹn lọ. ọmọkùnrin òun bí ọmọkùnrin, sẹ́yìn pé grandchild ló jẹ́. ọmọbìnrin náà ó lọ́kọ, nílé ọkọ rẹ̀ lọ́hùn ó náà bí ọmọkùnrin. ẹ rí pé àtọmọ tọmọkùnrin bí àtọmọ tọmọbìnrin bí grandchildren ni wọ́n jẹ́ fún bàbá àtòkè. ọlọ́run wá gbé títóbi rẹ̀ dé, àwọn ojúlówó ọmọ gangan wọ́n kú sáájú grandpa. bàbá yìí ò lójúlówó ọmọ gangan mọ́, àwọn ọmọ méjèèjì yẹn ló ṣẹ́kù. grandpa bá wá jáde láyé, ó wá fi ọmọkùnrin méjì ó fi sílẹ̀. ìkan jẹ́ ọmọ tọmọkùnrin, ìkan jẹ́ ọmọ tọmọbìnrin. wọ́n wá fẹ́ pínkún. ṣẹ̀rí àwọn sọ wípé ọmọ tọmọkùnrin bí òní ó jogún, ṣùgbọ́n ọmọkùnrin tọmọbìnrin bí yẹn kò nípa nínú ogún yẹn. ṣé wàá lóòrùn ṣẹlẹ̀? ṣe àmọ́ pé nínú ọpọlọ táwọn yóò kọ́ oríṣìí pé àáfà ẹ̀dúró tí ìyẹ́ ẹ̀ bá wà lẹ́yìn. ṣé ìyá yóò jogún àbí òjògún? ẹ̀ẹ́dì yóò jogún ẹ̀dúró. èyí ọmọkùnrin tẹ́ ní òjògún yìí, tí bàbá ẹ̀ bá wà láyé, tí bàbá òjògún àbí òjògún, bàbá ló jogún. bàbá rẹ̀ ò sí láyé má òjògún bàbá ẹ̀ àbẹ́kọ̀. bẹ́ẹ̀ kí ló dé tí ọmọbìnrin tó ṣe pé tó bá wà láyé yóò jogún, ìgbà tí ò sí láyé wáì tí òun ò ní ṣẹ̀rí ayé yìí ó lè wà nẹ́sẹ̀ jíru bí mọ́láná nínú àárín, wọ́n lè ó kọ̀ntradíkà. ìbéèrè tó wà á béèrè ọ̀dà kọ̀kọ̀dọ̀ ọmọ tí ọmọkùnrin bí só lè lókọ bàbá bàbẹ́, of course. ọmọ tí ọmọbìnrin bí sílé ọkọ só lè lókọ bàbá yẹ, no ara ó yẹ kó jẹ́ ẹni kó kọ́ sọ́yà. tó bá fi lè mú sọ̀yàtọ̀ ń bẹ̀yẹ ìyàtọ̀ yẹn náà ló ṣiṣẹ́ yẹn náà. ọlọ́run mọ ètò ẹ̀ bó ṣe gbé kalẹ̀ àti àwọn àlàyé míì ló fi jẹ́ pé kéèyàn bá fẹ́ ṣe hiwar discussion debate, èèyàn búrò very careful. má gbà wípé àìsí bàbá wọn láyé náà fi jogún. tó bá ti establish principle yẹn yóò ṣe bí tí bàbá ọmọkùnrin yẹn bá wà láyé yóò jogún, obìnrin yẹn tó bá ń bẹ láyé ṣé yóò jogún àbí olùjogún. ṣe bí àìsí wọn láyé má ló fi kan grandchildren sọ pé no rárá.
ọmọkùnrin yẹn tí bàbá rẹ̀ bá ń bẹ láyé kò lè jogún gbàtí bàbá rẹ̀ ti sí láyé ẹ̀sìn sọ pé yóò jogún ẹ̀sìn sọ pé ọmọbìnrin ọkùnrin ẹ̀sìn ló sọ má lò philosophy má lò agbárí tó pé ògbà tá a bá ti apply agbárí nínú àlámọ̀rí ẹ̀sìn wa ìmọ̀ dojú nǹkan rú ni àfi ká dúró ti nusus ká dúró ti nọ́s lásìkò wá nílọ̀ lásìkò tá a wà yìí nǹkan kan ń bẹ táwọn pariwo rẹ̀ púpọ̀ lẹ́yìn artificial intelligence ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àdàkàwùn ìsìnàárín àti fẹ́ gbé jù ìgbà táwọn náà ó sọ ọmọ tó pé artificial kìí sí original débi wípé ọ̀rọ̀ ti wá di pé bẹ́ẹ̀ bá fẹ́ bẹ̀rẹ̀ fásiwá gan ẹ kò ní ìdí ẹ̀ nídìí àfà tẹ́bá ti táìpù ẹ̀ yóò sọ ó ní ìdí mentor ó ní ìdí advisor kankan adẹ́lẹ̀ ọ̀bí ẹ̀kàn discover fáwọn ọmọ ọmọ gbé isolated life yọ́ ma argue pẹ̀lú medical doctor kékeré bẹ́ẹ̀ ṣe fún mi mo ti mọ̀ bẹ́ẹ̀ ti ṣe abẹ́yẹn lílé bẹ́ẹ̀ ṣe ṣe lílé ṣùgbọ́n èyí tí wọ́n fi sórí artificial intelligence ló mọ̀ èyí tí wọ́n fi síbẹ̀ kò mọ̀ wọn nǹkan mẹ́rin sì ń bẹ lisanul hal láàfi dájọ́ rẹ̀ kìí ṣe tí ó ń tààrí báyìí ni ó dìtà ní ọ̀rọ̀ yóò ní asòlù àbáṣí ìgbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní celebrate ilmul kalam àwọn àfá wọ́n dìde wọ́n ní rárá ilmu salaf nusus oníkádúró lé lórí irinṣẹ́ lásán ni philosophy jẹ́ èyí tó bá da nínú ẹ̀ a lè lò tó bá tọ́lọ mú èyí tí ò bá ti bá tọ́lọ mú ká má lò ẹ má sọ gbogbo ìmọ̀ di philosophy nígbà náà àfá tí ò bá mọ ilmul kalam kò lè sọ̀rọ̀ artificial intelligence wọ́n lọ bẹ̀ báyìí kódà lẹ́nu tó mẹ́ta yìí wọ́n ṣe mutamar conference lérí wípé bóò la ṣe fẹ́ adopt artificial intelligence lórí takhrijul hadith ẹ̀dá kò kílẹ̀ tó mẹ́lẹ̀ ọkọ̀ jámíà kẹ́nìkan wá lóhun rìnrìn 20 years òun lọ jókòó tàbí aládìs àwọn yóò rẹ̀ ń da ìgbẹ̀yìn useless why are you wasting your time gbogbo ìfíṣẹ́ kalagbá ní ṣe ọkọ̀ gbó ṣìkà ìmọ̀ èyí jókòó kódà bọ́ ọmọ kéwú kàn jókòó lórí system yóò ṣe gbogbo tàkàríjà àdìsí yẹn pọ̀ ìmọ̀ wà máa parẹ́ scholarship ó máa lọ mentorship ò ní símá dhahabul ilmi wal ulama kọ̀mpútà ò lè jẹ́ álímù ọ̀gáni ìjókòó níwájú àfáà lásán máa gbé ẹ̀kọ́ kan lọ́dọ̀ ìmá sítírà àwò báyìí máa ṣe rìsáàsì nínú bùtúnù ìnáma barakatul ilmi fi bùtúnù ilmi fi bùtúnù kùtù ẹ má sì wá gbọ́ báyé ṣe ń lọ àbùkátà artificial intelligence àbùkátà ìsìáánà ni ìrànlọ́wọ́ lásán aiding object ni tó bá wá dípa wá fagilé gbogbo òkú ilẹ̀ yẹn mọ́ ọ̀la ọmọ sọ fún pé kí ló fẹ́ lọ ṣe university recharge tí professor mi yìí fi àìmọye ọdún ṣe kó tó gẹ̀ẹ́tì ẹ̀ láàrin ìṣẹ́jú àyà yóò ṣe jáde ọbẹ̀ ẹ̀kọ́ project ọbẹ̀ ẹ̀kọ́ thesis kàn sẹ́ndì tọ́pìkì síbẹ̀ yóò ṣe gbogbo ẹ̀ adọ́af al-akli wal-ajizu al-fikri wa adamu nuruj yóò bá gbogbo èèyàn intellectually àní sáǹtì máa ibi tí gbogbo ẹ̀ ń padà lọ náà nìyẹn pé ìmọ̀ padà tán lórílẹ̀ níjọ́ kan fáírọ́ọ̀sì ọkàn wọnú artificial intelligence gbogbo ọmọ bá lọ láyé torí pé wọ́n ti di gbogbo ọmọ ayé sínú agbè níjọ́ tí fáírọ́ọ̀sì bá ti wọnú ẹ̀ oníkálùkù ọmọ ìgbọ́gbọ́ ó parí àwọn kan ó dẹ̀ tún lọ ọmọ kẹ́kọ̀ọ́ bí wọ́n ti bẹ́ẹ̀ ju fáírọ́ọ̀sì sí àwọn tó lọ specialize lórí ẹwà máa bẹ̀ wọ́n ẹ máa fowó bẹ̀ wọ́n ìtàwọn tó lọ sọ́lẹ̀
torí pé ẹ̀tí màtí náà bá ti ju fáírọ́ọ̀sì sí náà gbogbo ìmọ̀ ti táláyé kò ní sí ànímọ̀ relate papọ̀ mọ́ isolated life tó ní pé màá mọ́ olóòrùn pé mi ò bùkátà nǹkan lọ́dọ̀ ẹ̀ kó tiẹ̀ gbàmọ̀ lọ́dọ̀ àgbàlagbà tó ní experience tó artificial intelligence kí ló mọ̀ kò ní bùkátà ẹni kankan mọ́ ọmọdún òní fọ̀rọ̀ lọ́bà bẹ́ẹ̀ oníkálukú bá ti bá fóònù náà ní kọ̀pánì bọ́bá sọ dáadáa lèmi ta ló mọ̀ tí ó padà sọ lọ́la ìdí nìyẹn tó fi jẹ́ wípé ibi tá ti yà síbẹ̀ yẹn ni pé àwọn tí wọ́n ń sọ pé wáì tí ṣẹ̀ríà fi sọ wípé ọmọ tọmọbìnrin bí kò lè jogún bàbá àyá ẹ̀ tọmọkùnrin bí ó fi wá jogún bàbá bàbá ẹ̀ ó yàtọ̀ síra wọn bí yóò bá wá yí ọ ìwò ṣe máa jókọ bàbá àyá rẹ ẹni tó bá jókọ bàbá àyá ẹ̀ yóò nídìí kìí ṣe asìlù ṣùgbọ́n èèyàn ò feel guilty èèyàn ò sì ní feel pé èèyàn ṣe tí ò tọ́ kéèyàn máa jókọ bàbá bàbá èèyàn torí pé ohun tó fẹsẹ̀ nílẹ̀ ni wípé bàbá rẹ̀ náà o lè jókọ bàbá gbogbo àwọn ṣègbò báàsì kìí ṣe báàsì ló kọ bàbá rẹ̀ Abdulaziz bin Abdullah Ahmad bin Hanbal kìí ṣe Hanbal ló kọ bàbá rẹ̀ Ahmad bin Muhammad bin Hanbal ẹ̀sìn gbà wọlé ó kọ bàbá èèyàn kéèyàn máa jẹ ṣùgbọ́n òlé lọ máa yóò kọ bàbá àyà ẹ̀ ọlọ́run bá fi rinlẹ̀ nínú ayẹ̀ ìgbà tó fẹ́ tò wá bá a ṣe kángun síra wa sí ó tó ọmọ tọmọkùnrin bí mọ́ ara ọmọ ẹni òfin waja'ala lakum min azwajikum banina wa hafada náà ọlọ́run bá nínú àwọn ẹ̀bẹ̀rẹ̀ àtọ́lọ́run wa razaqakum minat tayyibat ọlọ́run bá tún pèsè fún yín àrísìkù ìpèsè kò jẹ́ dandan kó jówó ọlọ́run bá pèsè fún yín àfọ́ al-Hafiz ibn Kathir wọ́n ní al-mata'im wal-masharib kárí jẹ kárí mu ìpèsè ní lọ́dọ̀ ọlọ́run èèyàn lè lówó lọ́wọ́ jẹ̀mọ́ kébi ó sì máa pààyàn kò mẹ́rin tó fowó rà àṣekẹ́ dákó kí nǹkan kó sì dá rísù ní látọ̀dọ̀ ọlọ́run pé èèyàn dákó kò jẹ́ dandan kí nǹkan gidi ó jáde ń bẹ̀ rísù látọ̀dọ̀ ọlọ́run ọba ní mo tún wá pèsè fún yín ọlọ́run ọba ní mo tún pèsè fún yín àwọn nǹkan mèremère ní jíjẹ ní mímu nínú ìdẹ̀rẹ̀ ní ọlọ́run ọlọ́run ọba ní gbogbo ń ta wá sọ kalẹ̀ wọ̀nyí afábílbátìlì yu'minun albátil níbẹ̀yẹ al-asnam wal-awthan ọlọ́run ọba ní sáwọn òsà lẹ́tún fẹ́ gbàgbọ́ gbogbo ń tàà kàkàlẹ̀ yìí òsà kọ́ ló ṣe Ṣàngó kọ́ ló ṣe Ọya kọ́ ló ṣe afábílbátìlì yu'minun ọlọ́run ọba ní èéṣe afọ̀bìlbájì hamza bẹ̀yẹn kìí ṣe hamza pé a fẹ́ béèrè al-inkari òun ni pé kí ló ṣe yí wat-tawbih ṣe ẹ̀mọ́ tó tún kà nínú ọ̀rọ̀ yìí ní gbogbo òdẹ̀ra tí mo ń kàkalẹ̀ yìí ta ló tún ṣe lẹ́yìn mi ọlọ́run afọ̀bìlbájì yu'minun ọlọ́run ọba ní kí ló dé sóòsàlẹ̀ sí tún gbàgbọ́ bóun ló ń pèsè fún yín sóòsàlẹ̀ sí ń gbàgbọ́ bóun ló ń fún yín lọ́mọ kódà ó lè má jò òsà nǹkan ní lẹ́yìn ọlọ́run sóun lẹ́sìn tún nígbàgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nù rẹ̀ bí tó fi wá jẹ́ wípé àwọn ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run tó pọ̀ rẹ́gẹ́dẹ́ yìí ẹ wá ń sa ìmoore sọ́lọ bẹ́ẹ̀ sì lẹ́mọ̀
pé dẹ̀ra yìí àtọ̀dọ̀ Ọlọ́run ọba ló ti wá. ká tó kúrò lórí àyà yìí, àwọn olùmọ̀ wọ́n mú àwọn màsáì tó pọ̀ wọ́n mú jáde lórí kọkùnrin ó fẹ́ ọkùnrin, obìnrin kóbìnrin ó fẹ́ ọkùnrin nínú èèyàn. Wọ́n ní Ọlọ́run ọba ní àyà àmì tó tóbi ó wà ń bẹ̀. Ẹni tó bá lárò jinlẹ̀ ló lè mọ èyí. Masala kan wà ń bẹ dáfẹ́ mú jáde ń bẹ̀. Àkọ́kọ́, ká ní ọkùnrin kan ó fẹ́ ọ̀bọ lẹ́yìn pọ́bọ náà jẹ́yàn, wọ́n ti so yìí ẹ̀. Ìgbàtán so yìí ọ̀bọ yẹn, hukuku zawjiya, ẹ̀tọ́ ọlọ́kọláya, ṣé tí ọ̀bọ yẹn tí ò bá gbọ́rọ̀ sọ́kọ yẹn lẹ́nu kó ṣe wà sí fún fáìzó náà àbíkọ́ yẹn lórí ibùsùn. Ṣé tí ọ̀bọ yẹn tí bá ń ṣe nǹkan oṣù kí ọkọ kó má súnmọ́ àbí kó súnmọ́, tọ́kọ bá súnmọ́ kí ni ìdájọ́ ẹ̀? Tó bá bímọ tọ́mọ yẹn tó jọ ọ̀bọ, ṣé yóò jogun bàbá yẹn? Yóò dámọ́ sáàlà lù. Ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn àfáà wọ́n ní ẹni tó bá bímọ, bó tilẹ̀ jẹ́ pé àwọn onímọ̀ ètò ìlera àwọn bá establish pé àfitọ́lọ̀ ń bá fẹ́ lọ́lá rẹ̀ lókù tí ọmọ nìyàn tó bá súnmọ́ ọ̀bọ kò lè bímọ. Bẹ̀lẹ̀ntàṣẹ́ wípé yọ́wà bí èèyàn kan yọ́jọ́ ọ̀rọ̀ láàrín ètò bọ́lá wọn bá ti ṣe àtọ̀ ọkùnrin pẹ̀lú obìnrin tá súnmọ́ yẹn, in tó jọra wọn ní yé in tó jọra wọn jáde. Àtọ̀ èèyàn kò jọ ti nàkí, ìnàkí ni ó súnmọ́ nàkí ẹgbẹ́ tí ó fi dọmọ. Béèyàn súnmọ́ nàkí dọ̀la kò lè lóyún, béèyàn súnmọ́ ajá kò lè lóyún. Ọkàn máa sórí ibú lórí ibú níwájú Ọlọ́run. Káwá sọ pé nìkan lóyún, ìgbà tí wọ́n wá lọ ṣe ultrasound fún, wọ́n wá rí wípé ọmọ tó ń bẹ nínú rẹ̀ yìí kò jọ èèyàn, bí ọ̀bọ ló ti rí. Àwọn àfáà wọn ní kí ni a ṣe yóò bí ọmọ yẹn lọ́bọ náà ni àbí àtàlẹ́tì? Àwọn àfáà sọ wípé bọ́mọ yẹn ṣe wà yẹn ká má fi ìgbàkà ṣe kájú wọn bí náà, torí pé láàrin ká díjú káyà nǹkan lè yí padà. Gbogbo wa ta jókòó yìí, ta ni ọ̀dà bí ọ̀bọ nínú ya wa rí? Ta ni ọ̀dà bí aláǹgbá nínú ya wa? Ta ni ọ̀dà bí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ nínú ya wa? Kó tó di pé a wá pé lẹ́dà, ó ṣeéṣe kí development rẹ̀ ó dìlé. Ẹ̀sà máa wo ẹjẹ́ wọn bí náà, nígbà wọn bá wá bí kalẹ̀ ta wá rí wípé ọ̀bọ rẹ̀ tó nírùdí. Agbára Ọlọ́run tó bí pọ̀. Ṣé wọ ọ̀yá tẹwà ní ọya wọ ọmọ tó bí o yọ sàlọ̀ pé ẹ̀ wá fún lọ́mú títú sẹnu pọ́mpọ́mú? Ṣé yóò lè fún lọ́mú? Kò ní lè fún lọ́mú. Irú ọmọ yẹn báyẹn nínú ṣẹ̀ríà wọ́n fi ilẹ̀ kó kú fún rẹ̀. Lẹ́yìn ọjọ́ mẹ́ta tí ò bá ti kú wọ́n pa mọ́sùkù yẹn, ẹ̀dá tí ìṣe èèyàn kò gbúdọ̀ jáde láàrin èèyàn. Tó bá wá jáde láàrin èèyàn kán pa, torí pé tẹ́ bá fi sílẹ̀ yóò da mọ́sálà rú. Ó mú ọ̀bọ wá pé onímọ̀ ń bẹ́gi lórí igi hù wálé wá jẹun o. Kù skúùbò ní ó lọ ilé ké òwò náà ti lọ mọ́ Kùránì tí ọmọ ìyàwó yẹn lè kán náà bẹ̀. Yóò da ètò ìsẹ̀mí yóò dá
àmọ́ ọmọ tí wọ́n bí ó jọyàn, àmọ́ nínú àwọn tó fi jọyàn ó láwọn nǹkan kọ̀ọ̀kan tí ẹ kéré ju gbogbo èèyàn lọ, àbó tóbi ju gbogbo èèyàn lọ, ṣùgbọ́n ó jó èèyàn, ẹ gbọ́dọ̀ pa ó. Orí rẹ̀ tóbi ṣùgbọ́n èèyàn ẹ̀fílẹ̀ bọ́lọ̀ sí láti ẹ̀. Àbí ẹnu rẹ̀ wọ́ báyìí bá ṣe bímọ nìyẹn, àbí ò létè méjèèjì ṣe bí èèyàn sáà ní ẹ̀fílẹ̀ kọ́lọ̀kọ́ sọ wá bí àbúrò rẹ̀. Ṣùgbọ́n wọn dọ́kọ̀ ìwọ́n bá lójú sọ fún ẹ pé ẹ jẹ́ ká pa nínú, ẹ má pa nínú ẹ lè sọ, ó lè kù sáàkà tí wọ́n bí báyìí kọ́lọ̀ sọ ní pé wọ́n béèrè ìgbéyàn lọ́rọ̀ Sheikh Mubaz alayhi rahmatullah. So ibẹ̀ yẹn láti mọ̀ wípé kọ́lọ̀ wọn bá ní ká máa fẹ́ ìran èèyàn, ìdẹ̀ra Ọlọ́run tó tóbi ní ká lè máa bí ìran èèyàn náà. Ìdẹ̀ra Ọlọ́run tó tóbi ní tí Ọlọ́run bá fìdákejì rẹ̀ hàn ọ́, èyí ò gbèdí tó dúró lọ́wọ́ orí ló ṣe fún ọ. Kálọ̀bọ̀ lẹ̀ ń bí tẹ́ ń bí nàkí lẹ̀ ń fẹ́ lẹ̀ ń bí nàkí kalẹ̀ nínú ọmọ mẹ́jọ tó bí ìnàkí jẹ́ 5. Ìkájọ èèyàn tányányá, ìkájọ èèyàn ṣùgbọ́n òun padà tún nírù nídìí. Gbogbo ètò ó dà kò ní sí al-mawadda wa rahma yẹn, kò ní sí mẹ́. Àìṣẹlẹ̀ rẹ̀ yẹn ni òjé ká mọ̀ pé dẹ̀ra ni. Bẹ́ẹ̀ bá wá mọ̀, Ọlọ́run wá ń rán yín létí wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwaja. Wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwaja. Ọlọ́run bá nínú àwọn àmì Ọlọ́run tí ẹ kì í ronú sí, nínú àwọn ìdẹ̀ra Ọlọ́run tẹ́ ẹ kọbi ara sí, ó ní pé mo ní kẹ́ ẹ máa fẹ́ ìran èèyàn, kẹ́ ẹ lè máa bí ìran èèyàn. Níjọ́ tó ń bọ̀ nìyẹn bá padà sọ wípé ọ̀bọ lòun fẹ́ kì í ṣe èèyàn mọ́, ẹranko lẹ́yìn. Ìwẹ̀ ẹranko lọ́gba ìlú èbó kan tí wọ́n ń so yìgì nílé ìjọsìn fún ajá, tájá ń wọ wedding gown, tọkùnrin tó wá ń kí iṣẹ́ ajá. Èyí ó ti kúrò níjẹ́ ènìyàn, ó ti di ìjẹ́ ẹranko. Ọlọ́run kó ṣọ́ wa ń bẹ̀. Ọlọ́run bá jẹ́ ká mọ̀ pé àmì ìdẹ̀ra Ọlọ́run ọba ni pé èèyàn ló fẹ́, èèyàn ló fẹ́ ọ. وجعل لكم من أزواجكم بنين وحفدا. وجعل لكم من أزواجكم بنين وحفدا. Ọlọ́run ọba ní àwa la tún dá fún yín látara àwọn ìyàwó tẹ́ ń fẹ́, a jẹ́ pé nínú al-ahdaf al-asasiya tá ń torí ẹ̀fẹ́bìnrin nínú rẹ̀ náà nìkan bímọ fún wa. Làwọn àfáà fi lòdì sí nìká téèyàn ó máa sọ wípé ìyàwó mo fẹ́ ṣùgbọ́n mi ìfẹ́ bímọ. Ó lè ṣẹlẹ̀ ó, ṣùgbọ́n bẹ́ẹ̀ àwọn àfáà tí wọ́n pè ní mọ̀kúrò. Ó ṣe sọ wípé ò fẹ́ bímọ, àbí kóbìnrin ó fi ṣe ṣẹ́rìtì pé màá fẹ́ ọ ṣùgbọ́n mi bímọ. Ó ń bẹ́ẹ̀ àwọn àfáà tí wọ́n mọ̀kúrò rẹ̀, ṣùgbọ́n aslan mùbá ó tọ́. Ó lè lóòwò ọ̀fẹ́ bímọ, ṣùgbọ́n nǹkan yẹn ó tako ìpìlẹ̀ táǹtorí ẹfẹ́ yàwó. Àbíkọ́kùnrin máa sọ wípé ní ìdí ọmọ lọ́dọ̀ rẹ, mo kàn fẹ́ fi ọ pàápàá jùlọ tẹ́pìnì yẹn sì ń bẹ nípò ẹni tó lè bímọ tí nǹkan kan ò sì ṣe. Ẹrọkùnrin míì tó bá níyàwó méjì yóò sọ fún ìyàwó àkọ́kọ́ bẹ́ẹ̀ yẹn bímọ méjì, yóò lè dúró báwọn jẹ́ kéè tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ yìí yóò ní òsì ti ẹ̀nà nígbò náà bá bí méjì mẹ́ta owó tó lè ṣe tẹ̀lẹ̀ tí ìyàwó àkọ́kọ́ bá yarí òun lè ọlọ́ ìgbà ọlọ́wọ́ wá sí ọlá ẹ̀ ìyàwó kejì kò bá lóyún ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún karùn ọdún kẹfà ọkọ bá ń pé ìyá sóòdù lóyún padà òun ìṣetán òun ò tí ìṣetán. ìjọ nìka
ìpè mọ́ ń fẹ́ ọ mi ò wọ́n mọ́ o ó tako ìpìlẹ̀ tá ń torí ẹ̀ níyàwó ya ayyuhan nasu taqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida wa khalaqa minha zawjaha wa batha minhuma rijalan kathiran wa nisaa الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. ọlọ́run ọba ní mo gbogbo ẹ̀yin ìyẹn bẹ̀rù ọlọ́run ọba tó dá yín láti bí ẹ̀mí kan ìyẹn Adam ó tún wá dá látara Adam ìyàwó ẹ̀ látara ọkọ àti ìyàwó yìí ọlọ́run wá dá àwọn ọmọkùnrin kẹfìrán àtàwọn ọmọ obìnrin tó pọ̀ ìpìlẹ̀ ní ẹbí ma kó pọ̀ ìpìlẹ̀ nìyẹn àyàfi táwọn circumstances kan bá wọ́n na kó pọ̀ nípìlẹ̀ ṣùgbọ́n táwọn reasons kan genuine reason islamically tó bá fà tọ̀ kò sí dábẹ́ sí àmọ́ kó ṣe pé láti ilẹ̀ ni wọ́n ti ń gbìn sí mi lẹ́nu pé family science tẹ́lẹ̀ ní mẹ́ta méjì ní báyìí méjì òní family science mo wá ń bẹ níjókòó kan lánàá medical doctor ó wá láti sọ̀rọ̀ àwa náà sọ̀rọ̀ pẹ̀lú ojú Islam medical doctor yẹn wá ń sọ̀rọ̀ nípa àwọn chronic disease àwọn disease tó wà chronic gan tó lágbára bíi cancer kọlọ́pọ̀ sọ wọ́n bẹ̀ ó wá ní cancer ọmú breast cancer àti cancer ojú ara cervical cancer ó ní obìnrin tí ó bá bí less than 4 children ó wà at risk wípé ó súnmọ́ kò ní cancer less than 4 children ìgbà tó wá parí ọ̀rọ̀ yẹn mo wá bèèrè ẹ̀wà ọ̀rọ̀ yìí takura wọn ṣe bẹ́yìn náà ni WHO náà ni wọ́n sọ wípé family size mẹ́ta ni kò pé mẹ́rin gan a jẹ́ wípé wọ́n máa ń mọ̀ pé káwọn obìnrin mọ̀ ní cancer ni bí wọ́n ṣe sọ náà nìyẹn ibi tá bá fẹ́ sọ a máa ṣokùnfà breast cancer wọn ò ní sọ yẹn àwọn sọ wípé late marriage ló dáa ẹ má tètè lọ lé ọkọ tọ́bá wá ní cancer ńkọ́ wọ́n ní oògùn ti wà tí ó fi mọ̀ manage nígbẹ́ pé yóò kí ọ tí ó fi mọ̀ manage ìyẹn ni pìlẹ̀ circumstances wà lè fà medically àbáwọn reasons ní Islam gbà wọlé o lè bímọ níwọ̀nba ṣùgbọ́n ká wá sọ in tí circumstances bí yẹn gẹ́gẹ́gẹ́ di pìlẹ̀ àpọ̀lọpọ̀ àwọn tí òbí máa ń pọ̀ nínú wa àwọn tó lówó ni ẹ̀rí ilé mi ó tó mọ́sálásí mẹ́ta ilé ọmọkan ṣoṣo tọ́mọ ẹ̀ náà bá bímọ olóòbí ẹ̀yọ kan ẹ wò sẹ́mi ayé kìí ṣe pé ọmọ bẹ̀rẹ̀ òsì owó ń bẹ ọ̀la ń bẹ wọn ò fẹ́ wọ́n rí ọ lọ́lọ́wọ́n bá fi sọ wípé waja'ala lakum min azwajikum banina wa hafada waja'ala lakum min azwajikum banina wa hafada. ọlọ́wọ́n bá ní àwa la tún pèsè fún yín a dá fún yín látara àwọn ọmọ táwọn ọmọkùnrin yín bí kẹ́ ẹ máa lọ́mọ ọmọ kán tún máa wà nípò ọmọ yín torí pé tá bá ti ń sí ọmọ tí èèyàn bí wọn á sí ọmọ ọmọ mọ́ ìgbà tí wọ́n ń ka iye ọmọ àfáwọn Anas bin Malik wọ́n sí àwọn ọmọ ọmọ náà mọ́ tó ń lé lọ́gọ́rùn ọlọ́run lò nínú Kùránì náà ìgbà tọ́lọ́run sọ̀rọ̀ nípa ànábì ọmọ tọ́lọ́run fún ànábì Ibrahim ọlọ́run ní Isaac wà mí wàrà Isaac Yakub Ibrahim kọ́ ló bí Yakub Isaac ló bí
Isaac ní Ibrahim ọmọ rẹ̀ ọkùnrin, ìyá túmọ̀ sí pé ọmọ rẹ̀ ọkùnrin náà àwọn ọmọ tó máa sí mọ́ ọmọ tó bí, ọmọ tó mọbìnrin ẹni bí náà ọmọ èèyàn ni, ṣùgbọ́n lálà kò lè jókòó bàbá ìyá ẹ̀, òun ti wà nínú ìran míì, ṣùgbọ́n generally ọmọ rẹ̀ náà ni, àmọ́ kò lè jókòó rẹ̀. Gbogbo àwọn nǹkan yìí lòfin ẹ̀sìn yanjú tí ó dàrú mọ́ ara wọn. Náà Ọlọ́run bá tún pèsè fún yín àwọn nǹkan jíjẹ, àwọn nǹkan múmu. Ọlọ́run bá ní kí ló dé tẹ́ fi fẹ́ nígbàgbọ́ nínú òòṣà. Ṣẹ́nu àwọn òòṣà yìí lẹ fẹ́ gbàgbọ́ ju Ọlọ́run ọba lọ ni. Kí ló dé tẹ́ fi ń ṣàìmoore sáwọn ìdẹ̀ra tọ́lọ́run ọba ṣe fún yín bó ṣe pọ̀ tó yìí? In tí ò dá yín lẹ́ ń sìn, in tí ò bọ́ yín lẹ́ ń sìn, in tí ò mọ bómi ara yín àtẹ̀jẹ́ ara yín ṣe débẹ̀ lẹ́ ń jọ́sìn. Ọlọ́run ọba ní èé ṣe tẹ́ fi ń ṣàìmoore lórí ìdẹ̀ra tọ́lọ́run ọba ṣe fún yín. Ọlọ́run sọ eléyìí nínú àwọn uslubu ta'bir al-Qur'ani, uslubu ta'bir al-Qur'ani, style tí Qur'ani máa ń lò, Quranic expression, bí Qur'ani ṣe máa ń express ọ̀rọ̀, bí ṣe máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀, style yẹn ọ̀kan náà ni at-tamthil, àfiwé, òwe, kí n tó jìnà kó lè súnmọ́ wa, kó lè tètè yé wa. Ṣé ẹ mọ̀ pé nínú gbogbo tá a ti ń túbọ̀ Ọlọ́run sọ pé òun ni ká sìn, òun ni ká sìn, ká má sí òòṣà. Ọlọ́run tún wá ní ó dá ẹjẹ́ tún lo àfiwé tẹ́fìmọ̀, àfiwé kan láka lánàá wípé olówó àtẹrú, ìjọ rọrùn kẹrú sọ pé òun ó máa pín owó dọ́gba pẹ̀lú ẹni tó nílé iṣẹ́. Gbogbo aláàmù kò pọ̀ sí kẹrù máa sọ lọ́bẹ̀ pé ẹ̀dàkùn èlò lápá lọ́dún ìlà ọgbàgbò 20,000 25 million ẹ̀rù kò tí ẹ̀ lè sọ, bọ́bá wá sọ yọ jẹ ìyà. Ọlọ́run kí ló dé bẹ́ẹ̀ tí wá ń bèèrè ìlò bẹ́ẹ̀, ìtọ́tọ́ sí ni ẹ̀ ń pín méjì, ṣàgbógbà kan ẹ̀fọ́ lọ́yọ̀ ẹwà àfiwé. Ọlọ́run fẹ́ ká ronú sí, Ọlọ́run tún fẹ́ mú àwọn àfiwé míì, ó tún fẹ́ mú wọn wá ká tó lọ síbi àfiwé yìí. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith àfọwà Muslim, Ànábì ní anna Allaha yaqulu li-'abdi yawm al-qiyamah mumtannan alayhi. Tó bá di pé ọgbọ́n dal qiyamah tọ́lọ́run bá ti pè wá síwájú rẹ̀ báyìí, pàápàá jùlọ àwọn kèfèrí tẹ́jọba ti kàn wọ́n, Ọlọ́run kẹ́ láyé, ó jẹun, ó gbádùn, ó lọ́lá, ó lówó, ó bímọ, ó nípò, ó lo ẹ̀mí gbogbo, ó lálàáfíà, ọlọ́pàdé Ọlọ́run lẹ́ni tí kò sí lọ, lẹ́ni tó pa nǹkan ní ìpọ̀mọ́ lọ. Ànábì tó bá déwájú Ọlọ́run tó gbé dal-qiyamah, Ọlọ́run ó máa sọ mumtannan alayhi, lẹ́ni tọ́lọ́run ó máa sùn níbìràn, tọ́lọ́run ó máa sọ wípé alam uzawwijik, alam uzawwijik. Ọlọ́run dà ṣe bí mo ṣe nírọ̀rùn fún ọkọ̀ fẹ́yàwó nígbà tó bẹ̀ láyé. Alam ukrimuk, mo pọ́n ọ lé láyé púpọ̀, ipò ńláńláńlá ló dì mú, àbí mi ṣe bẹ́ẹ̀ fún ọ. Alam usakhir lakal khayla wal ibil, ẹṣin rẹ̀ ò lóǹkà nígbà tó wà láyé, kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ kò lóǹkà, àbírọ́ ni. Bákan náà wà adharka tar'as wa tarba, mo sì mọ̀ọ́mọ̀ jù ọ́ lẹ̀ láyé
àti ilẹ̀ ló ti ń sọ̀gá ní ìgbésí ayé rẹ̀ ọ̀gá orí ipò ọlágan ló kù sí ibi tó wù ọ́ lọ ń nawọ́ sí àbí mi ṣe bẹ́ẹ̀ fún ọ bọ́mọ ìlú ti máa ṣe dúró níwájú èyí ò fáwọn kìí torí pé gbogbo òdẹ̀ra tọ́lọ̀ wọn bá ṣe fún yẹn kò fi mọ́ lọ́wọ́ lóbi jẹ́ pé gbogbo òdẹ̀ra tọ́lọ̀ wọn bá ṣe fún wa yìí àròjọ́ lérí ẹ̀ latus'alunna yawma idhin 'anin na'im ọlọ́wọ́n ọba ní dájú ṣáká gbogbo òdẹ̀ra tá a ṣe fún yín lábẹ́ẹ̀rẹ̀ ojú ìdẹ̀ra ni báwo ló ṣe lò ó ọpọlọ ìdẹ̀ra ni báwo ló ṣe lò ó ọpọlọ ẹlòmíì ló fi ń ṣe yàwúyàwó ọ̀sọ̀ níwájú ọlọ́run ibi tọ́lọ́ ń ti fẹ́ lòmíì lọ́pọlọ tó fi ọpọlọ rẹ̀ sí lọ́hún tó fi táyé ṣe níbi tóun ti ń sọ tiẹ̀ ìwọ náà sọ tiẹ̀ abẹ́ tọ́lọ́wọ́n bá fún ọ ìdẹ̀ra ni bó bá mọ nílé ara ìjọ́lọ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ bó ṣe wá jẹ́dẹ̀ra yẹn àròjọ́ lérí ẹ̀ bó ló ṣe lò ó akéèké abìjàmbàjì ọlọ́nlọ́mọ obìnrin tó kan èèmọ̀ látọ̀dọ̀ rẹ̀ ó sọ níwájú ọ̀rọ̀ ìwọ́n tó sì kóra rẹ̀ níjànú ó ṣe zìnà ìyàwó tó fẹ́ ní halal nìkan ló súnmọ́ ìwọ́n náà sọ tí ẹ níwájú Ọlọ́run kó tó wá di pé yóò bọ́ kó ní kálukú tún rẹ̀ ṣe torí pé ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá sọ ní hadith Imam Muslim gbé jáde lórí ìdẹ̀ra yóò béèrè báwo ló ṣe lọ ó kúkú dá wa ó sì mọ̀ ìdẹ̀ra tó ṣe fún kó wa èyí tí òkú ṣe fún wa kò níbi wá ṣùgbọ́n mọ̀ èyí tó ṣe fún wa táwa náà ní lè jìnà ẹ̀ Ọlọ́run yóò béèrè gbogbo yẹn ìdí nìyẹn tọ́lọ́wọ́n bá fi sọ wípé afabilba yu'minun wa bi ni'matillahi yakfurun wa ya'buduna min dunillahi Ọlọ́wọ́n bá ní àwọn ènìyàn síbẹ̀síbẹ̀ wọ́n tún ń jọ́sìn fún nǹkan míì wọ́n tún ń pe nǹkan ní ìbádà nígbà ní àlètò sí dùáwù nígbà ní àlètò sí ìbádà torí pa Nábì sọ wípé àdùáwù ìbádà níṣẹ́ ni wọ́n tún ń pe nǹkan ní síbẹ̀síbẹ̀ ọmọ ènìyàn tó ń sin nǹkan ní wọ́n tó ń pè nǹkan ní lẹ́yìn Ọlọ́run àwọn nǹkan tí wọn ò lè dáròjò láti sánmà wọn ò tó bẹ́ẹ̀ kán wá ní Ṣàngó ló jẹ́ kójú ọ̀rọ̀ láti bó sí bó àwọn nǹkan tí wọn ò ní kápá kí òjò rọ̀ láti sánmà bẹ́ẹ̀ ni wọn ò ní kápá kí rúgbìn ó jáde láti inú ilẹ̀ ó ti dá wọn tẹ́ jọ́sìn fún nìyẹn Ọlọ́run ọba pé òjò ó pè ní risk torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tá a bá ní káwọn 90% tí jẹ́ risk láti ibi òjò ní wà fi sáma ìrìsìkùnkùn wà má tó àdúrà gbogbo tẹ́ fi ń gbádùn ayé tó jẹ́ nǹkan mèremère ayé sánmọ̀ náà ní tí ń wà òjò ní ó rọ̀ tírúgbìn ó fi jáde ẹ̀jẹ̀ èso òjò ní ó rọ̀ sí ẹ̀jẹ̀ ewébẹ̀ òjò ní ó rọ̀ sí ẹ̀jẹ̀ su ẹ̀jẹ̀ ànàmọ́ òjò ní ó rọ̀ sí ọ̀kan nìyẹn rọ́bà òjò ní ó rọ̀ sí di rọ́bà irin àwọn onímọ̀ àwọn tí ẹ̀dùn sọ pé gbogbo ohun tí lọ ń dìrin nínú ilẹ̀ yẹn náà pọ̀tọ̀pọ̀tọ̀ òjò gbogbo ẹ̀ náà ló sarajọ lódìrin òjò náà ni
lẹ́bí wípé wá fi sámà rizqukum ọ̀pọ̀lọpọ̀ ń tàà fi ń sẹ̀mí òjò yẹn ní kó gbogbo ẹ̀ wá tójò bá lọ dá ó parí pọ́mọnìyàn ní ẹlórílẹ̀. ọlọ́run ọba ní àwọn òòṣà tẹ́ ń sìn lẹ́yìn ọlọ́run ọba wọn ò lè dárọ̀ jò láti sánmà, wọn ò sì lè jẹ́ kí irúgbìn ó jáde láti inú ilẹ̀ bó ti wulẹ̀ kó máa. bó ti wulẹ̀ kó máa wọn ò lè dáṣe kankan nínú ẹ̀. ọlọ́run ọba ní mo tún sọ wọn ò tó bẹ́ẹ̀, ṣùgbọ́n ọlọ́run ọba tó dá wa mọ̀ pé bá a ṣe sọ yìí ẹlòmíì ò gbà dọ́là, ẹlòmíì sì gbà wípé Ṣàngó god of thunder, small g god of thunder, Ṣàngó lọ lọ́wọ́ àrá ọlọ́run òjò onímọ̀lẹ́lú ọ̀rọ̀. ọlọ́run ọba ní ẹ lọ mọ gbogbo àwọn gbẹ́jẹ́ ń sọ yìí wọn láyé ṣẹ̀tì ọlọ́run ní wọn ò tó bẹ́ẹ̀, wọn ò lè ṣe é. wala tadribu lillahi al-amthal al-andad, ẹ má wá nǹkan kan kẹ́ fi ṣàfiwé ọlọ́run, ẹ má fi nǹkan kan jọ ọlọ́run. al-amthal látara mathal mithlu. wala taj'alu lillahi wala tadribu lillahi al-amthal, ẹ má lọ wá àfiwé fọ́lọ́run, kò láfiwé. bí n tí ẹ ń sọ bí ò bá yé yín ọlọ́run ọba mọ̀ tó ń sọ. ọlọ́run ọba ní tí mo ń sọ ó yé mi, mo sì mọ̀ tí mo ń pè mọ́ra mi pé mi nìkan ni mo lè ṣe é. kí ló yí ẹ̀yin tẹ̀bí sọ pé Ṣàngó ló rán jù? sẹ́yìn tí ẹ mọ òjò gan, ẹ mọ dáńgbè lójò, ẹ mọ bó ṣe ń wá. ẹ̀yin sọ pé Ṣàngó lójójú ọ̀rọ̀ òsáàsù tẹ́ ẹ bọ lójójú ó ta. ọlọ́run bá ní wallahu ya'lam, èmi ni mo mọ̀. ọlọ́run bá ní èwo ló yé yín, èwo lẹ mọ̀ ń bẹ̀, ẹ̀kọ́ wo lẹ kọ́ tẹ̀bí ń takọ̀rọ̀ lọ. wallahu dájúdájú inna Allaha ya'lamu, ọlọ́run ọba ló nípa pín gbogbo ìmọ̀ yín tó bá ti sọ ẹ gbúdọ̀ gbà. àbòsí là ń ṣe, wallahi àbòsí lọ́mọ ènìyàn ń ṣe ní academics, tí gbogbo èèyàn bá pè jọ tẹ́ ń sọ̀rọ̀ lórí nǹkan kan tẹ́ ń fa mọ́ra yín lọ́wọ́, ẹni tó wá jẹ́ professor kan ṣoṣo láàrin yín ọwá ní gbogbo tẹ́ ń sọ yín ò rí bẹ́ẹ̀ bó ṣe rí rè, jẹ́mọ́ ìta ní ìtàkùn. kódà kó ṣe pé ní sọ yín àrùn rò pé tó lè má rí bẹ́ẹ̀, ṣùgbọ́n kò sẹ́ni tí ó takò tó pé a gbà pé ó rìnà jù wá lọ. ọlọ́run kó bá mi san supervisor mi lẹ́san dáadáa, kọ́lọ̀ kó bá lọ rẹ̀ mi wọn. àwọn náà supervise masters phd professor RD Abubakar, ọlọ́run kó bá lọ rẹ̀ mi wọn. tí n bá ti wá lọ bá wọn lé, wọ́n lè sọ fún mi pé nǹkan báyìí má fi sí yọ kúrò, ṣùgbọ́n nínú ọkàn ẹgbẹ́ máa wé ó yẹ kó wà bẹ́ẹ̀. tí n bá tún wá padà lọ nígbà míì tá a bá ti sọ̀rọ̀ kọjá, màá ṣí ìyẹn kọjá, màá máa sọ nǹkan lórí ìlú kí padà pé mi ò yọ ìtàwọn ní kí n yọ yẹn. Professor ó rò pé àní ò yọ, ta ni ó bí ọ pé ò ṣe bí sí ẹbẹ̀ tí wọ́n rò pé èmi ni mo sọ pé kò máa yẹ sá yọ kúrò bẹ́ẹ̀. bọ́ bá sì ní yọ dìfẹ́ǹsì, ta ni ó sọ pé tí n bá sọ pé mo fi sí wáyé tí mi lè prof náà ní kí n yọ, kò sí ẹnìkan tí ó sọ wípé kí ló dé tí mo fi yọ, kódà kan fẹ́ rí proof right prof mi ayọ̀.
kí ni wọ́n respect mọ́ wọn lára ó náà ni ìrírí jíjìdò ìmọ̀ àtọjọ́ orí ta ló wá dàgbà tọ́lọ́run ta ló nímọ̀ tọ́lọ́run kí ní ń jẹ́ rírí lọ́dọ̀ Ọlọ́run kí ló dé tó sọ̀rọ̀ tàgbà táwọn ìsọ̀rọ̀ ẹ̀sìn ìsọ̀rọ̀ philosophically tàbáwò níwájú tọ́lọ̀ sọ ìdí nìyẹn tọ́lọ̀ sọ pé wà láyé stẹ̀tì ohun àlóòsà ò lè ṣe nǹkankan ọlọ́ni òsà ò lè ṣe nǹkankan ò lè ṣe nǹkankan fún yín wà lájẹ́dìrí mú nílá ilẹ̀ àmúta ẹ kò gbọ́dọ̀ fi nǹkan kan ṣe àkàwé Ọlọ́run ẹ gbọ́dọ̀ fi nǹkan kan dọ́gba ẹ̀ Ọlọ́run ọba nítorí pé èmi ni mo nímọ̀ ọ̀rọ̀ mi lẹ gbọ́dọ̀ gbọ́ èmi ni mo mọ̀ pilẹ̀ mo máa ń rìn mo mọ̀ bí tí gbogbo ẹ̀ ó já sí gbogbo àwọn tá ń respect wọn yìí gan náà wọn èso Ọlọ́run náà ìdí wọn sọ ẹ lè mọ right ṣùgbọ́n àlè takò wọn torí ipò tí wọ́n wà bó wá lọ́lọ́run tó ṣe pé gbogbo tó bá sọ ló right Ọlọ́run ọba ní èmi Ọlọ́run èmi ni mo ní ìmọ̀ in tí mo ń sọ ó yé mi mo sì nímọ̀ nípa in tí mo sọ fún yín Ọlọ́run ọba ní gbogbo ń tẹ rí kẹ mọ́ ròyìn aláìmọ̀kan ní èwo ló yé yín Ọlọ́run sọ pé bó ṣe rí rèé ẹ̀yin sọ pé bákan ṣe ní mọ̀tọ́lọ́ eléyìí ó ń jẹ́ kó yí ẹnì kọ̀ọ̀kan wá wípé gbogbo ọ̀tọ́ bá ti sọ pé Ọlọ́run wí báyìí gbàgbé philosophical thinking tó níwò gbèsè ṣẹgbẹ̀ bí ò bá yí ọ dáadáa ọpọlọ rẹ ní nǹkan mú ìmọ̀ lọ́lọ́run fi sọ̀rọ̀ torípò òun ló dáyé òun ló sì mọ̀ tí ń bẹ́ẹ̀ àwa ka àyà kan táfìdá dúró lẹ́yìn Ọlọ́run wá fẹ́ mú àfiwé wá táàtù lè fi mọ̀ wípé ìtọ́lọ̀wọ̀n bá ń sọ ó dá làákàyè wa láti dọ́gba pẹ̀lú ẹ̀ Ọlọ́run ọba ní daraba Allahu mathalan Ọlọ́run ọba tó dá wa ó fi rinlẹ̀ pé àwọn òòṣà wọ̀nyí wọn ò lè ṣe kankan la yastati'un Ọlọ́run ti wá mọ̀ wípé ọkàn wa lè mọ́ fẹ́ gbà Ọlọ́run ní ẹ jẹ́ kí n má pẹ̀rẹ̀ àfiwé wá tẹ́ fi mọ̀ pé àwọn iṣẹ́ wọn ò lè ṣe kankan Ọlọ́run ọba ní daraba Allahu mathalan Ọlọ́run ọba ní ẹjẹ́ fún yín lápèjúwe ẹ̀tẹ́ tí kẹ gbọ́ àpẹẹrẹ ẹrú tí ń bẹ lábẹ́ kápá olówó ẹ̀ mamlukan ẹrú kan ó ń bẹ lábẹ́ ìkápá olówó ẹ̀ kò lè dá nǹkan kan ṣe fúnra ẹ̀ ẹrú tí ò lè dá nǹkan kan ṣe fúnra ẹ̀ àfi kó gbà yọ̀ǹda àpèjúwe míì ẹ̀wù ẹlẹ́wọ̀n sẹ́lẹ̀wọ̀n lè dá nǹkan kan ṣe nǹkan bá ní kó ṣe ní ó ṣe dúró síbẹ̀ jáde bọ́ sí ìyàwó yìí kò ní freedom bẹ́ẹ̀ náà ni ẹrú Ọlọ́run ọba ní ẹwọ àpèjúwe ẹrú la yaqdiru ala shay'in tí ò lè dá nǹkan kan ṣe fún ẹ àfikún gbà yọ̀ǹda lọ́wọ́ olówó ẹ̀ àti bàbá olówó èyí tó ṣe wípé dúkìá lọ yántì rẹ̀rẹ̀ ọrọ̀ lọ nǹkan ọ̀gbìn lọ oko lọ tí ò ló ń kà
owó wọlé ní gbogbo ọ̀nà, ṣe fẹ́ fi wé ẹni yẹn, ẹ fẹ́ fi wé ẹrú tó ṣe pé kò lè dá nǹkan kan ṣe àfi kó gbàyọ̀ǹda bàbá olówó ọwọ́ ta ló fẹ́ gbàyọ̀ǹda ẹrú rẹ̀ lẹ́yìn. Ọlọ́wọ́n bá ní kìí ṣe kó lówó lọ́wọ́ lásán. Ẹ máa wọ Ọlọ́run tọ́lọ́run bá mú àpèjúwe wá in tó tún dá. Ọlọ́run ní kìí ṣowó àràmù o, rísíkọ náà sànà ọ̀nà tó mọ́ ló fi lówó rẹ̀ o. Bẹ́ẹ̀ni ṣe wá tún ní dúkìá yìí, ó wá máa ń ná ní kọ̀kọ̀ láti fi ṣàánú àwọn èèyàn, ní gbangba ó máa ń ná láti fi ṣàánú èèyàn. Ẹni tó ní owó tó ní ìdìbò gbàyọ̀ǹda ṣe bó lólówó ẹ̀ pẹ́ ẹ bá ti fẹ́ ṣètọrẹ àánú ẹ̀ sọ fún mi náà kìí ṣe olówó mọ́lù àbí kó lẹ́kọ̀ọ́ nǹkan ló ní owó. Ṣùgbọ́n àwọn bá ní láàrin ẹni tó jẹ́ ẹrú tó ń bẹ nígbèkùn tí kò lè dá nǹkan kan ṣe fúnra ẹ̀ àti ẹni tó lówó lọ́wọ́ tó yẹ pọ́n ló ní dúkìá tí ń ná bó ṣe wù ú, Ọlọ́run bá ní ṣé wọ́n jọra wọn. Ẹ̀wọ̀ Ọlọ́run ní ẹgbẹ́ sọ́pọlọ ṣé wọ́n jọra wọn. Kí ni òwe tọ́lọ́run bá ń pa níbẹ̀ yẹn? Ọlọ́run lọ́ba tó ní gbogbo nǹkan tó lọ́rọ̀ tó ń ná bó ṣe wù ú. Àwọn òòṣà wọ̀nyí wọn ò lè dá nǹkan kan ṣe bẹ́ẹ̀ gbé síta bí ilẹ̀ bá sọ ilé ẹ̀tún gbé wọlé ò lè dá wọlé. Òòṣà ò lè dá jẹun bẹ́ẹ̀ fi sí lẹ́nu kò lè lanu. Ó ṣe wá jẹ́ pé òun la lágbára lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ́run tó ṣe pé ọba ṣe lóhùn òun ló lọ láwọn ló ní kò òun ló ló ń jẹ ní fún ẹ̀ ló ń jẹ. Ọlọ́run ọba ní alẹ́ ẹ̀sà wo Ọlọ́run ọba ní sójọra wọn bí. Alhamdulillah. Ọlọ́run ọba ní ọpẹ́ mi fún mi. Alhamdulillah. Ọlọ́run ọba ní mo dúpẹ́ lọ́wọ́ ara mi, mo tó ohun tí mo ń pera mi. Alhamdulillah. Bí ò bá yé yí ó yé mi tí mo dá yìí mi ìṣe bí àwọn òṣèré. Ọlọ́run ọba alhamdulillah. Alhamdulillah. Àfáwà Ibn Kathir wọ́n sọ̀rọ̀ lérí pé Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga, Ọlọ́run ọba ló gbólóhùn alhamdulillah láàyè láti lè gbé ká mọ̀ wípé ọ̀rọ̀ yẹn ó clear, kò rújú. Alhamdulillah, mo dúpẹ́ fúnra mi. Kí ni ìtumọ̀ ẹ̀ ní pé tó ọba wá déwájú mi tí mo jẹ ọ́ níyà ní ìṣàkóso ọpọlọ tí mo fún ọ bẹ́ẹ̀ kò fi ronú ní alìyẹ sọ̀wọ́ ṣé ó jọra wọn ní ẹrú àtolówó ẹ̀. Bí olówó ẹrú ó ṣe máa ná owó tó ní, ṣé ẹrú tó bẹ́ẹ̀ kọ́ ná nínú ẹni tá a dá ní Ṣàngó kò rí nǹkan dá, ẹni tá a pèsè fún ní Ṣàngó kò lè dá pèsè pẹ̀lú ní ọba tí ń dá ní tí ń pèsè fún ní lásìn. Òwe yẹn Ọlọ́run ọba pa fún wa ń bẹ́ẹ̀. Ọlọ́run ọba wà ní alhamdulillah. Ọpẹ́ ẹ̀yìn ní tèmi Ọlọ́run ọba. Ọlọ́run ní bá a ṣe sọ́tò yìí náà ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn kò tún yé wọn náà láàbí rí àwọn tí wọ́n tún jẹ́ àwọn aláṣìṣe tí wọ́n lóníṣẹ̀ṣe làwọn láfi rí wọn, láfi rúnsàn, láfi rẹ́lẹ́bọ, láfi rí àwọn tí wọ́n mọ̀ èrè Màríà tí wọ́n kọ́kọ́ forí kalẹ̀ fún ìkàkànnà àtẹ́jọ́ forí kalẹ̀ lórí Ṣàngó, àtẹ́jọ́ forí kalẹ̀ lórí Màríà, àtẹ́jọ́ forí kalẹ̀ lórí Ṣéhù, ìkàkànnà ní gbogbo wọn kò yàtọ̀ síra wọn. بل أكثرهم لا يعلمون. Ọlọ́run ọba ní ó ṣe ọ̀gọ̀ọ̀rọ̀ wọn nìyàn síbẹ̀síbẹ̀ náà kò jáwọ́. Ọ̀rọ̀ òye wọn àìmọ̀kan náà ní sáyé ṣùgbọ́n ẹgbẹ́ ìgbà ìmọ̀kan ẹ pàdé Ọlọ́run
ẹ̀yà túbá láyé ẹni tó bá gbé àìmọ̀kan pàdé ọlọ́run tó pa nǹkan ní ìpọ̀mọ́ ọlọ́run tó sì nǹkan ní ilẹ̀ ọlọ́run tó lọ́wọ́ fi pàdé ọlọ́run onítọ̀ọ̀kẹ́ abẹ́ọlọ́run wa subhanahu wa ta'ala àpadà sí ibú tí èèyàn tí wá fi sọ ẹ̀dá àdọ́lọ́run ọlọ́run ló sì ẹ̀sẹ̀ kọ̀ọ̀kan wa ọlọ́run ti jẹ́ ká mọ ọlọ́run lọ́lọ́run ó ti jẹ́ ká mọ̀ ọlọ́run nìkan là á sìn òun nìkan là á pè òun nìkan là á wárí fún òun nìkan là á bẹ̀rù àdánwò tí ó wà bá ní káàfi kó gbogbo ìran ìjọsìn yìí fún nǹkan ní ẹ̀yìn ọlọ́run ló ṣẹlẹ̀ sí wọn ọlọ́run má lè wà léré má dà wá láàmú má fi sí náà wá gbogbo àsìkò tá a lò láyé ọlọ́run ní ká sí ra dáadáa yẹ ká tán lórí Islam má yà á fẹ́ bọ́ pàdé ọlọ́run tó dáa ọlá àti tóbi ọlọ́run wa sallallahu wa sallama ala nabiyyina Muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima ọjọ́ ti lọ wọ́n ti rán mi létí pé a mọ̀ sọpáàtì lọ́ǹtì mi gbàgbé lọ́ǹtì wa yìí ṣe àmórídólẹ̀ sí bí àṣà Àkúrẹ́ náà di mórídólẹ̀ sí lọ́ǹtì yìí tòkò ní di mórídólẹ̀ nítorí ọba kó kálukú lágbára náà ló bá ikú contribute so kọ́lọ́kọ́ ọlá tó bẹ̀rẹ̀ kó bọ̀ ẹ̀kọ́ káwa láṣìírí nítorí ọba kó alágbára ẹ̀jẹ̀ ká gbìyànjú ká fi dá sí iṣẹ́ ẹ̀tọ́ náà kò sẹ́yìn tó kéré kò dẹ̀ sí ẹlọ́pọ̀ ju gbogbo 1 billion kò tó fún sí ọlọ́run gbóòsì fún 1,000 naira kò kéré ìtọ́lọ̀ bá fi lórí ká kọ́dà kó fún wa ní tí ó tó 1,000 naira kó fún 100 naira kò kéré ìtọ́lọ̀ bá fún ká lórí lágbára ẹ̀yẹ ká fi dá sí lẹ́sìn ààyè yóò rí báyìí ó tún peléke sí i a nígbàgbọ́ pẹ̀lú ògbó ọlọ́run kọ́lọ̀kọ́ lẹ́nu wa sí lórí dáadáa ó tó di rọmọdọ́ọ̀nù tí ń bọ̀ ààyè yìí kọ́dà ẹlòmíì yóò fẹ́ sọ pé gbogbo rọmọdọ́ọ̀nù ibi lòun wà fẹ́ mọ ìlú sí tí ẹ bá ṣe pé kí àwọn ẹ̀ máa ọlọ́pàá mú sí àmà torí pé ilé ọlọ́run ó gbúdọ̀ wà attractive kọ́mọ ìrìnà dúró sí so kọ́lọ̀ kó lo èmi àti ẹ sábà bí dáadáa fún ààyè ẹ̀ẹ́dì àkànjú à ń ṣe díẹ̀ kọ́lọ̀ kó sẹ́yìn ọ̀kan wa lẹ́sàn ipa tó ń kálukú tó ń kó níbi ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́ wa náà fún àwọn tí a bá fẹ́ ṣe transfer 051-99-34459 GT Bank Darul Sunnah Islamic Provision Mosque 051-99-34459 GT Bank Darul Sunnah Islamic Foundation Mosque kí ọlọ́run subhanahu wa ta'ala kí ó mọ́sẹ̀ ìgbà níjọsìn ní ọwọ́ ìkọ̀ọ̀kan wa pẹ̀lú ògbọ́ ọlọ́run ní ta bá rí lè tọ́lá tó lọ́la a máa ń sì pé iye tọ́lọ́run kó wọlé ní ọlọ́run kí ó mọ́sẹ̀ ìgbà lẹ́sìn ọwọ́ wa ìbéèrè kan bẹ níbi tó fi sọwọ́ sí wa wọ́n ní kí ni ìdájọ́ ọmọ tí ìyá rẹ̀ pa láṣẹ pé òun fẹ́ kó ra aṣọ tí wọ́n fi sin òun fóun kó mọ òun ní kọ́ńbọ́ọ̀lù láì lọ bá yàrá kò sí láì fi rẹ̀ ní tí ìyá fẹ́ òun nìyẹn tó ti wà bí wá ní lẹ́yìn ìsáàmì tó bẹ̀rẹ̀ pé irú èèwò ṣe tẹ́rù àbí martin àbí bá ti sọ lọ bá yàrá kan gbèsè inú kan bọ́ ìyáfẹ́ máa fi rántí ìkú ṣùgbọ́n àṣàlàyé ìgbẹ́kan fún wa wípé àwọn kankan táwọn Súfí máa fẹ́ fi ṣe báyìí Sunnah òkú ní báyìí kéèyàn sọ wípé nínú àmì pé èèyàn jẹ́ ní Ọlọ́run ni pé wọ́n ti gbé sàárè rẹ̀ kalẹ̀ tó bá yẹ pé inú Sunnah ní àfọ àwọn kákìrì ó ṣe àfọ àwọn ọmọ ó ṣe ẹni tó bá ṣe àsọ pé tó ṣe burú ṣùgbọ́n kì í ṣe àmì pé Sunnah àbí pé èèyàn dáa ju ẹlòmíì lọ sọlọ́ ló máa ní ẹ tọ́ni tó ṣe kódà ẹlòmíì lọ sọ pé gbogbo òru Friday tọ́ọ̀dé mọ́júmọ́ Friday nínú sàárè yẹn ló lọ ní ọ̀dọ̀ ọ̀sùn wọ́n yẹ kó ní wọ́n dà nǹkan kọ́ da ọ̀rọ̀ ìpẹ̀lú náà wọ́n ní ẹlòmíì lọ fa dẹ́ síbẹ̀ tí ó lọ sún bẹ̀ ó fi kọ́ra èyí rí àṣẹ kò ní ìdíwọ́ fẹ́ fi àṣà
al-mautu haqq tó ti tó bá dé kò ní ìdíkò yáàs ọmọ bó ṣe rí ọ̀pọ̀ lọ́sọ̀rọ̀ sáré yẹn nígbà tó kàn sí drama ní tó ti yé báyìí tó kọ́lọ̀ kó ṣàfihàn oníbèrè ní ìbéèrè wípé wọ́n ní kí ni ìdájọ́ ọmọbìnrin tí jẹ́ orúkọ ọkọ rẹ̀ àbí orúkọ bàbá ọkọ rẹ̀ àbójú orúkọ bàbá àti orúkọ bàbá ọkọ nínú ṣẹ̀ríà Islam kíkó wá máa ń tó kọ bàbẹ́ àbókọ bàbá bàbẹ́ olùrẹ́kùn lè àbá ìhí wà àkọsàtú nígbàlá ọlọ́ni ẹ pè wọ́n pẹ̀lú ọkọ bàbá wọn èyí ni ló dọ́gba jùlọ lọ́dọ̀ ọ̀dọ̀ lápòjúwe ẹnìkan ọmọ president Tinubu ọmọ rẹ̀ gẹ́gẹ́ òun ni kọlọ̀kọ̀lọ̀ àkíyèsí kọlọ̀kọ̀lọ̀ àtò olóògbé wa sọ́nà ìgbà tó wá lọ ilé ọkọ kò wá jẹ́ orúkọ bàbá rẹ̀ ọkọ ń jẹ́ Lálùdé òun wá ń jẹ́ Fátímà Lálùdé ọwá lọ sí state hospital nígbàtí kí orúkọ yìí o ní Fátímà Lálùdé ẹ̀dọ́kùsẹ̀ ẹ̀dọ́ àbísí ẹnìkan ní ẹ̀mẹ́lẹ́ ìlàsọ̀fẹ́ ọmọ president nóò kò sí Tinubu lórúkọ rẹ̀ ọwá ní òun ọmọ Tinubu ẹ̀rùwé wàhálà ọba ọmọ lẹ́sì ẹ̀bá fi sí ìyẹn túnmà sí pé ó kọ bàbá ìrìn òní fáìlú ìmọ̀ ẹ̀ kọ́kọ́ fi ọ̀rọ̀ ẹ̀sì sílẹ̀ ọmọ Awólọ́wọ̀ ó kọ bàbá wọn lẹ́jọ́ because wọ́n di pé ó kọ ìyẹn personality yẹn ó ju ọkọ̀ ẹ̀ lọ kẹ́ni wá dé state hospital kò ní Fatima Ahmed Tinubu wọ́n kọ́ tún àgbàdo ẹjọ́ Tinubu èwo Tinubu kan náà ṣé Tinubu kan náà ẹ̀rọ òkú ní ìjẹ́bẹ́ bí ìgbà tí èyàn dé láìpò láwọn ìtọ́ ni kó tó kọ bàbá ẹ̀ tó bí náà ló dé náà kó ká kó tó kọ bàbá ẹ̀ àmọ́ àwọn ìgbà míì máa ń wà tó jẹ́ pé fún official purposes tí wọ́n ní abẹ́ mọ̀ wípé ẹni yìí ti marry agbúrò ní orúkọ rẹ̀ bẹ́ẹ̀ wàgbọ̀ lọ́tún tó kọjá ọkọ̀ ẹ̀yà tí làlúrí bá gbé wa wípé káàdì ọkọ̀ wa mọ́ nítorí official document àyèṣe ṣùgbọ́n nínú ẹ̀mí wa gbogbo bàtán bá ní kádàkọ wa on unofficial occasion ó kọ̀ bàbẹ́ ẹ̀rù kò dá sí ọwá lè sọ pé a yá ẹ̀yìn báyìí pé Fatima Ahmed Tinubu aya Lálùdé ẹ̀jọ́ torí wípé Islam ò fẹ́ tí ẹ rí bí wọ́n ṣe ń bí wa sílísílà yẹn lineage yẹn ó nítumọ̀ ó yí Ọlọ́run tó fi jẹ́ pé ibi tó gbà wáyé yẹn ló gbà Ọlọ́run ní plan lórí ẹ̀ o ẹni tó bí ọ yẹn yóò yẹ bàbẹ́ ó nídìí tọ́lọ̀ ní ṣe bẹ́ẹ̀ téèyàn bá ń kọ ìtàn èèyàn wà very very careful láti má da ìran pọ̀ lẹ́ẹ̀mọ̀ inú ìtàgbà ìwọ̀n ìwé lóòótọ́ ó pẹ́ nínú fámìlì ṣùgbọ́n kì í ṣara wọn ìyá rẹ̀ gbé wá lọ́kọ níbẹ̀ tí wọ́n lọ́wọ́ ń dárúkọ àwọn fámìlì yẹn ẹ́ rí pé wọn ò ní fi òun tì síbẹ̀ despite wípé ibẹ̀ ló gbé dàgbà nítorí kí ìtàn má dàrú
nígbàtí ẹ bá wá yọ ọmọbìnrin rẹ tó bá wá ń tọ́ àwọn ọmọ tó bí tí wọ́n wá lọ sí òun mọ́ bàbá mi tí ẹ̀rọ pẹ́ ti yọ kúrò nílé ìṣẹ́ ọ̀ràn ló dá lórí kọ́ wá lọ́kọ́ lé gbóbìnrin lọ́kọ́ kò ní fẹ́ fa ilé nílé ìṣẹ́ náà. Unofficial occasions kó máa sọ èmi lágbàdá ọmọ ẹni báyìí àkókò báyìí ajá ẹni báyìí ṣùgbọ́n nínú official document kó fi mọ níbẹ̀ yẹn nìkan gbọ́dọ̀ bá bí léèrè bóò ló lè jẹ́ èmi lágbàdá ọmọ ẹni báyìí ajá ẹni báyìí torí pé akànparọ́ tara wa jẹ ní o ní béèrè dájú ẹ̀sìn kankan tó ọba jẹ́ ọmọ pírẹsidẹ́ntì o tó fi máa dá ọkọ̀ abẹ́ bọ́ ọba jẹ́ ọmọ gọ́ọ̀nà o ní béèrè dájú ẹ̀sìn tó fi jẹ́ ká mọ̀ pé bàbá rẹ okọ rẹ ló máa dá òwúrò báyìí ẹ̀sìn Islam ó ti ní provision gbogbo àwọn pàápàá ní ọ̀rọ̀ nẹ́sà ó lágbára tó ìdí nìyẹn tó ń jẹ́ pé o gbọ́dọ̀ múra rẹ kúrò nílé èjì ibi tó ti wá yẹn máa sọra rẹ mọ́lẹ̀ ló fi jẹ́ pé a kò gbọ́dọ̀ yí orúkọ ẹbí padà kódà orúkọ ẹbí yẹn gbé ìtumọ̀ tí ò jọ Islam lọ́wọ́ ó kọ tara rẹ lórí change má change family name mú yí adé gòròyè adé ṣèkìní kan àbí ògún mọ́dẹ̀dé ọwá jí padà ó sọ di kí olúwa kí lọ́pọ̀lọ́ pẹ̀lú ọdẹ ẹ̀ráwọ̀ òkè lọ́pọ̀lọ́ pẹ̀lú ọdẹ ògún àtọdẹ àlàákọ̀ ń bẹ láàrin ọlọ́dẹ àti bíbọ̀ tẹ́lẹ̀ èwo ni olúwa mọ́dẹ̀dé kí lọ́pọ̀lọ́ pẹ̀lú ọdẹ fílẹ̀ bẹ́ẹ̀ torí pé tó bá ti lọ pé olúwa mọ́dẹ̀dé ó ti mú rẹ kúrò ní méjì yẹn tá bá ń tó pọ̀ because kò yé wa àwọn èèyàn padà kọ ìtàn àfi tó ọ̀bá lapa láyé lókù tá bá ti dórí rẹ ìtàn ọ̀dà wọn á ògún mọ́dẹ̀dé ni olúwa sára wọn sì ní lórí jẹ́ pé nínú ìmọ̀ ìtàn nínú Islam èyí ní orúkọ ẹbí orúkọ tara tiẹ̀ kò lè change ṣùgbọ́n orúkọ ẹbí fi sílẹ̀ bẹ́ẹ̀ kọ́rọ̀ rẹ má dàbí ẹni tí ń lọ lọ́jọ́gbọ́ tí ń sọ pé aláàṣòro ṣe é mọ̀ pé kò ní rọ́kọ̀ ìyànà church ìyànà mosque kò sí ìyànà church ìyànà mosque kò lè rọ́kọ̀ ìdánpé nìyẹn ọlọ́ṣogbo aláṣogbo àwọn èèyàn ọmọ ẹni ọlọ́pògbó náà pè bẹ̀ orúkọ ìtẹ́gbé nìyẹn orígbò dára rẹ láàmú nígbọ̀ bá sọ ọ́fẹ̀sẹ̀ lórí ọ̀nà àwọn orúkọ tó ní ìdájọ́ al-asma'u wal-kuna odidi masáyì ní lọ́dọ̀ wà tẹ́sì tí a ilé tó látara àgbélé jókòó bàbẹ́ jókòó bàbá rẹ̀ jókòó bàbá bàbẹ́ olùyẹ ṣùgbọ́n mẹ́jọ bàbá rẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí náà ní Islam ló làkàrẹ̀ fún wa abẹ́rẹ́ wọn subhanahu wa ta'ala ó fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ wa sallallahu wa sallama àwọn ọmọ yàwá tí wọ́n ṣe ìtọ́ kọ́lọ́wọ́n bá kó wá sanwó-ẹ̀sìn dáadáa kọ́lọ́wọ́n kó sì gbà ní ìjọsìn lọ́wọ́ ẹ̀kọ̀ọ̀kan àtàwọn tó ṣe àtàwọn tá a gbà náà kọ́lọ́wọ́n kó wọ́n lè dùn ẹ̀kọ̀ọ̀kan wa ní ládàá wa sallallahu wa sallama ala nabiyyina Muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.